bó bá wo fídíò yìí tó ò pín káàkiri ọ̀tá ìkànnì yìí ni ẹ́, ọ̀tá mi sì ni ọ́ pẹ̀lú. Bó bá nífẹ̀ẹ́ mi lóòótọ́ bẹ́ẹ̀ ṣe máa ń fọpẹ́ ẹ nífẹ̀ẹ́ mi, kò sí nǹkan tó ní kẹ́ ẹ má pín fídíò yìí káàkiri. Àmọ́ ṣá o, kí n lè fọ́ọ̀sì yín tipátipá kọ́ ni. A lè fi tipá mẹ́sìn lọ sódò, a lè fi tipátipá fún ní omi mu. Ẹ káàbọ̀ sí ìkànnì Ògbénitán reality show. Ṣé ẹ rí? Ọmọ tọ́rẹ̀ mi bí ọkọ mi lónìí o. Èmi ò sì mọ̀ kọ́kọ́ mi lónìí. Mo ṣe gudugudu méjì yàrá mẹ́fà. Mo bí ọkọ mi kó jọ kó fún lówó. Pé ilé tó ń gbé yẹn mi ì fẹ́ kó bímọ síbẹ̀. Ẹ máa ń gbọ́ bí tí mo ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ o. Wípé mo fẹ́ kó wá gbalé sí tòsí mi ń bí. Pé kò sẹ́nì kankan, kò lẹ́nì kankan. Ìyá rẹ̀ pè mí pé ṣé mo mẹ́ni tó lóyún fún, mo ní n ò mọ̀. Kì í ṣe ọmọ kékeré, ó sì jù mí lọ ló gbọdún méjì lọ́wọ́ mi. So èmi ò rí bí ọmọ kékeré. Mo ní mi ò mọ ọkùnrin yẹn, mo ní àmọ́ ó máa ń bá a sọ̀rọ̀ tí mo máa ń rí tó ń bá a sọ̀rọ̀ pé kò sí Nàìjíríà. Ìyá rẹ̀ ní ṣé ó dá mi lójú, mo ló dá mi lójú nǹkan tó sọ fún mi nìyẹn. Ìyá rẹ̀ sì gbà sí mi lẹ́nu. Ẹ má bínú o, láì mọ̀ para mi ni só ti ń rùn. Ọlọ́rọ̀ abetí dídì. Abẹ́ ẹ̀ rí nǹkan bí inú mọ̀ jìn o. Ó dákẹ́. Lẹ́yìn ìgbà náà, mo bọ́kọ mi sọ̀rọ̀. Ọkọ mi ní kó máa bọ̀ lẹ́ńkùlé. Bẹ́ẹ̀ ni, ilé wa tá a kọ́ ni. A sì ní bí 2 bed kan lẹ́ńkùlé. Torí àfẹ́kẹ́ni kankan dì wá láàmú ní main building wa. Ó sì lọ sẹ́ńkùlé. Ibẹ̀ ló bímọ sí. Ibẹ̀ láti dúró jókòó mọ́. Ó ní òun ò fẹ́ pariwo. Àwọn orúkọ mọ́lẹ̀, àsọmọ lórúkọ. A ṣe gbogbo ẹ̀. Tí má jí láàárọ̀, ibẹ̀ ní kọ́kọ́ lọ. Tí màá lọ pray fọ́mọ. Tájọ́ mo máa sọ̀rọ̀. Tí mo bá ní kó mọ́ ronú, Ọlọ́run wà pẹ̀lú rẹ̀. Tí mo ṣépè fún ọmọkùnrin tó fún lóyún kíkankíkan. Tí ó ní má ṣépè fún mọ́. Wípé pásítọ̀ sọ pé ó ṣe ń padà bọ̀. Ṣé pé ẹni tó bímọ fọ́kọ mi ni mo gbé sẹ́ńkùlé ilé wa? No, ẹ jẹ́ ó yé mi. Ṣé pé ẹni tó bímọ fọ́kọ mi ni mo gbé sẹ́ńkùlé ilé wa? Ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín. Àǹtí Ṣeun, èyí ò ń lápá abẹ́wọn. Ọmọ tí ń gbọ́dọ̀ wá. Ọkọ mi ṣẹ́yún fún kò ṣẹ́yún fún. Ó ti kọjá ẹ̀mẹ́fà. Bẹ́ẹ̀ ni. Ẹ̀jẹ̀ wọn bọ́ sáàrin àwọn akọrin. Ọkọ mi kàn fún wọn lóyún lọ káàkiri ni. Tí ó sì sọ fún wọn pé kí wọ́n ṣe. Inú ilé mi àtọkọ mi ń lo rọ́bà dáàbòbò. Lọ́pọ̀ ìgbà tó bá sọ pé òun ò lè, pé òun wà ó rẹ̀ òun lè má lè yọ nígbà tó ń bá fẹ́ dà. Yóò lo rọ́bà dáàbòbò. Yóò sì bá ní lájọṣepọ̀. Àmọ́ o, àwọn ọmọ tí ń bá lájọṣepọ̀ kò lo rọ́bà dáàbòbò fún wọn. Ọ̀rẹ́ mi tí ń ká nítọ́ sókè kò lo rọ́bà dáàbòbò fún wọn. Ó sì mọ̀ pé òun nìkan lèmi ní. Àmọ́ àwọn ọ̀rẹ́ tèmi tó mọ̀ pé wọ́n lóríṣiríṣi kò lo rọ́bà dáàbòbò fún wọn. Gbogbo wa jọ ń gbé. Inú wa ń dùn. Ọ̀rẹ́ mi wà lẹ́ńkùlé. Ọkọ mi pè mí jọ́kọ̀ pé jọ̀wọ́ lọ̀rẹ́ mi ó kúrò ńbẹ̀. Mo ní kò sọ pé ká má gbàyàn síbẹ̀. Kò sí nǹkan tá a fi ń ṣe. Ṣé bá àkàntì náà ni? Jí ó wà ńbẹ̀. Ọkọ mi ní kò lè wà ńbẹ̀. Mo ní ó jí ó wà ńbẹ̀. Àsọ̀rọ̀ àtọkọ mi ti ń jà. Ọkọ mi ti ní kó lọ gbalé. Ọkọ mi lè sì ti fún lówó kó lọ gbalé. Ọ̀rẹ́ mi ní rárá. Òun lòún lé ọkọ òun. Tọkọ mi bá fún un ní wàhálà jù. Òun ó bẹ speaker. Kí ni nǹkan náà? Kí ni nǹkan tá à ń gbé tá à ń gbìn? Òun ó sọ fún gbogbo èèyàn kan mọ̀ pé ìwọ ló lọmọ tó wà lọ́wọ́ òun. Kí sọ pé ọmọ ìjọkọ mi o. Ọmọ ìjọ ìyá rẹ̀ dáadáa. Kò jẹ́ lápẹẹrẹ kó ju ọkọ mi hàn bẹ́ẹ̀. Ọkọ mi jẹ́ èèyàn tó dúdú. Ọmọ yìí sì pupa. Ó pupa. Sotori ọmọbìnrin yìí pupa. Èmi náà pupa o. Kódà mo pupa ju ọmọbìnrin yìí lọ. Mo pupa ju ọ̀rẹ́ mi lọ.
á bá sọ wípé orúbọ ọ̀rẹ́ mi pupa lọkọ mi ṣe wọ́ ọ̀rẹ́ mi lọ. Àǹtí Ṣeun, ó wá di ọjọ́ kan, wọ́n ti jọjà níjà, wọ́n ti ṣe gbọ́n, wọ́n ti parí ẹ̀, wọ́n ti bẹ̀rẹ̀ sí ń ríra wọn padà, àwọn náà ti ń gbìyànjú àti lóyún. Nínú láàrin ọdún mẹ́ta yìí mo lóyún ńgbà kan, ọkọ mi sì bẹ̀ mí tó ní pé tí bá fi lè bímọ nísìnyí nǹkan tá a fẹ́ ṣe àní lè ṣe mọ̀, tèmi náà sì gbà tí mo sì ṣẹ́yún ọ̀hún. Nígbà yà tí ń gbìyànjú àti lóyún, mo ti ń lo àwọn oríṣiríṣi nǹkan pé kí n lè lóyún fọ́kọ mi. Àǹtí Ṣeun, mo bá ń bọ̀ láti ibi iṣẹ́, káàbù ni mo gbé torí mi ò lè drive. Ó rẹ̀ mí bákan bákan, tí mo ṣe wá délé, mo wọlé, ọmọ tó gbọ́dọ̀ mi fẹ́ jáde lèmi wọlé. So géètì yẹn bí mo ṣe wọlé báyìí, òun tilẹ̀kùn mò ń jáde. Pé àwọn náà ni wọ́n ránṣẹ́, mi ò mọ̀. Mo wá ní bí kí n lọ sẹ́yìnkùlé kí n lọ wo ọ̀rẹ́ mi, kí n lè sọ fún pé ó rẹ̀ mí bákan bákan. Ìgbà tí màá débẹ̀, mo kàn ń gbọ́ tí ẹni náà ṣe, láti June, ó dé wá síbí báyìí, ó fọwọ́ kàn mí. Kí ni mo ṣe fún ẹ? Ó fọwọ́ kàn mí, ò ṣe kíní kan. Tí ọkùnrin sì ń dá lóhùn pé, ṣé o mọ̀ pé ẹni tó bá lójú báyìí lójú máa ń tì í? Tó rẹ gbọ́dọ̀ mọ̀ pé ọmọ tó wà lọ́wọ́ èmi ló bí fún. Nígbà tó ní kí n máa fọwọ́ kàn mí, mo sọ pé okay, lọ gbalé síta. Tó bá gbalé síta, máa máa sọ pé ń bẹ̀. Ó lè ṣọmọ kan wá bí sí, eléyìí òkú sì bímọ nísìn. Wọ́n ní kí n lọ gbalé síta, tó pé oṣù kan mi lè má rí ọ. Tí má gbalé síta tí bá rí ẹ ńkọ́. Ṣé bí mo sọ pé màá wá? Mo sì lérí pé màá wá, màá máa wá. Wàá mọ̀ wá. Ṣó dá lójú pé ó wà? Tí ìbá ní wá ṣé màá ní màá wá ni? Nínú àtijọ́ ni mo ti bímọ nísìn. Ẹni kankan wo ni ò fọwọ́ kàn yìí? Ìwọ. Ẹni kankan kò fọwọ́ kàn mí o. Fọwọ́ kàn mí kẹ̀. Ẹni kò fọwọ́ kàn mí. Mo sọ fún gbogbo ọmọ tó wà nínú mi wọ ni màá bí fún. Ó burú lè dá o. Ọkọ ọ̀rẹ́ ẹ, ìwọ náà burú lè dá. Ọ̀rẹ́ ìyàwó ẹ, àjọ burú ni. Lẹ́ẹ̀kan náà, mo gbé tó bẹ̀rẹ̀ sí jètè, ó di pàlà, ó di polo. Ohun ọkọ mi rèé, ohun ọ̀rẹ́ mi rèé, ṣé sì mi ń gbọ́ méjì ni? Mo bá súnmọ́ bẹ̀ láti mú òye ojú lẹ́yìn mi. Àǹtí Ṣeun, ọ̀rẹ́ mi ni mo rí tó gbé nǹkan ọmọkùnrin ọkọ mi sẹ́nu, tó ń fà ní mẹ́sàn-án mẹ́wàá, ló ń fà bóró dúró. Gbogbo kórópọ̀n ọkọ mi ló kó sẹ́nu, bẹ́ẹ̀ ni tó mọ nǹkan. Bíbẹ̀rẹ̀ sí fa kórópọ̀n ọkọ mi. Kí n lè pariwo torí ó rẹ̀ mí. Àwọn òye fẹ́ kọ mi. Mo bá padà sọ ọ́. Mo wọnú ilé lọ. Nígbà mo wọlé lọ, mo wò pé sọ́kọ mi mo rí òun ṣá. Àbọ́kọ mi kọ́. Ọkọ mi náà ni. N bá dìde pé nítorí tá bá rí bí báyìí níbí máa ń wọlé. Èyí gan-an ní fi hàn pé ọ̀rẹ́ ọ̀dàlẹ̀ ni. Ọkọ mi ló lọmọ owó ẹ̀. Ọkọ mi, òun ló lọmọ owó ẹ̀. N bá dìde kí n bọ́ síta, kí n máa lọ. Mo yẹ pàdé ọkọ mi nìyẹn. Mo pàdé ẹ̀. Ó ní ìgbà wo ni mo wọlé. Olúbó ṣe máa ń sọ̀rọ̀. Mo ní ìgbà wo ni mo wọlé bí ti báwo. Kì í ṣe pé mo pọ̀jù ọkọ mi tó ń bọ̀. Mo bọ́ síta báyìí. Ọkọ mi wọlé láti ibi géètì. Ohun ọkọ mi ni mo bá lẹ́ńkùlé. Géètì. Ó yé mi. Ó ní ìsìn mo fi wọ́n lẹ̀ síbi tán wà. Ìsìn mo fi wọ́n lẹ̀ síbi mo dẹ̀ wọlé wá. Ọ̀rọ̀ yẹn kọ́ mi lóyìí. Mo gbá nínú ilé balùwẹ̀ lọ. Mo ṣí omi sórí. Omi yẹn ń wo orí mi sì bẹ̀rẹ̀ sí ń gbóná. Ní ìmọ̀ tí mo fẹ́ sọ, bí ìgbẹ́ ṣe ń gbọ̀n mí, ní tó ṣe ń gbọ̀n mí, ara mi ò sì balẹ̀ mọ́. Mo wá dìde. Mo ní kí n lọ bẹ̀. Ṣé 5 minutes ni wọ́n ṣe ni? Àbí bó lọ̀rọ̀ yìí ṣe jẹ́?
àǹtí Ṣeun kò yé mi.